igi tí menstruation fọlọ́ tó ti ọmọ ọdún mẹ́sàn-án tó ti ṣe menstruation rí táwọn bàbá rẹ̀ sì fọwọ́ sí máa so igi bẹ́ẹ̀. ẹ so igi pẹ̀lú ọmọ ọdún mẹ́sàn-án nítorí pé ó ní menstruation. ọmọ ọdún mẹ́sàn-án tó ti rí menstruation sẹ́ táwọn òbí rẹ̀ sì fọwọ́ sí. sẹ́yìn lè fọwọ́ sí kí ọmọ yín ọdún mẹ́sàn-án kó torí pé ó rí menstruation kó máa lọ ilé ọkọ. according to Quran gbàdí Quran sọ pé bẹ́ẹ̀ ni àgbà àmàgbà. mo ní sẹ́ lè fọwọ́ sí ọmọ yín ọmọ ọdún mẹ́sàn-án torí pé ó rí menstruation kó máa lọ ilé ọkọ. bẹ́ẹ̀ ni torí pé ó ti rí menstruation tó bá ti rẹ́ni tó wù tó fẹ́fẹ́. ọmọ yín ọmọ ọdún mẹ́sàn-án ẹ máa fọwọ́ sí pé kó máa lọ ilé ọkọ. bẹ́ẹ̀ ni tó bá ti rí menstruation tó sì ti dàgbà. ẹ sọ̀rọ̀ yẹn dáadáa nǹkan tí mò ń béèrè kọ́ nìyẹn ẹ ń fún mi ní indirect answer ni. mo ní ọmọ yín ọmọ ọdún mẹ́sàn-án ẹ máa fọwọ́ sí pé kó máa lọ ilé ọkọ. máa fọwọ́ sí tó bá jẹ́ pé ó ti rí menstruation sẹ́. tó bá ti rí menstruation ọmọ ọdún mẹ́sàn-án. bẹ́ẹ̀ ni torí bí Quran ti sọ fún wa ni. ṣé Mr. Abdulateef ṣé ẹ wá rí ìdí tí a fi sọ pé olórí burúkú ló ń ṣe Islam báyìí. ẹni sùúrù akọ̀ráyè ẹ má bínú Mr. Abdulateef is menstruation equal to maturity? Yes, it's part of maturity. Is menstruation equal to maturity? It's part of maturity. Ẹ jọ̀ọ́ ẹni sùúrù bitcoin ẹ jọ̀ọ́ ẹni sùúrù bitcoin Mr. Abdulateef ẹ gbé ẹnu sí ẹnu microphone yẹn kẹ́ ẹ sọ fún wa ṣé tí èèyàn bá ń ṣe menstruation ó ti mean wípé ẹnìyẹn ti mature. Bá ṣe kọ́ wa ní school is part of maturity. Menstruation, year growing from armpit, year growing from private. No sir. Tí ọmọ bá pé ní ọmọ ọdún mẹ́sàn-án sì lẹ́ ń sọ ọ̀rọ̀ menstruation. Ṣé tí ọmọ ọdún mẹ́sàn-án bá ṣe menstruation, does that equals to maturity? Yes. Okay. Ẹ ṣé. According to Quran, okay. Islam lóòótọ́. ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá nílé ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá mi Jago ẹ má sọ̀rọ̀ sí màmí ìjọsìn. ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá nílé ó lè máa dàbí àṣejù ó lè máa dàbí pé bóyá àsọdùn ó lè máa dàbí pé bóyá èèyàn ń fẹ́ wàhálà àbí èèyàn ò fẹ́ kí àlàáfíà wà. mo rò pé gbogbo yín lẹ gbọ́ nǹkan tí à ń sọ látàárọ̀. ọ̀rọ̀ tí à ń sọ kì í ṣe nítorí pé bóyá kẹ́nìkankan lè win àbí láti make point. argument wa ń ṣe nítorí yẹn. argument wa dá lé lórí pé kí gbogbo wa kí a lè mọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ gangan dẹ̀ lélẹ̀ ewu ni fúnra ẹ̀. ní ojú èèyàn 1500 yàtọ̀ sáwọn tó ń wò wá ní YouTube, Facebook ni Mr. Abdulateef sì sọ wípé tí ọmọ ọdún mẹ́sàn-án tó bá ti ń ṣe menstruation tó bá jẹ́ ọmọ àwọn lè gbà kó lọ ilé ọkọ tí ó bá jẹ́ ọmọ ọlọ́mọ tí bàbá ẹ̀ bá ti fọwọ́ sí i wọ́n máa gbà kí àwọn máa fẹ́ àwọn á dẹ̀ máa bá a ní. ọmọ tó bá fi lè ṣe menstruation ní at the age of 9 ó ti ní rapid growth ni. ó ti ní rapid growth ẹ̀ dẹ̀ lè bá a sùn right. òfin Nàìjíríà ò gbà àfẹ́rí àní tí mo bá ṣe kankan. irọ́ ọmọ ọdún mẹ́sàn-án ni ànábì bá a sùn gbogbo nǹkan tí ànábì bá dẹ̀ ṣe ni ẹ lè ṣe am I correct? ànábì jù yín lọ. tí o bá ti tó 18 according to Nigeria àgọ́. irọ́ wọ́n. Want to talk about the olden days, you must open your camera and give us the evidences you want to bring. Kò sí pé ẹ̀kọ́ tí ẹ fẹ́ sọ̀rọ̀ lásán ní ibi ìbàgbọ́ gbogbo wa lálọ́ bá máa ń tẹ̀ lọ school èmi sì lọ primary 6 ẹgbẹ́ gbogbo ẹ̀ jáde. mi sọ̀rọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ti parí ni mo ti bẹ̀rẹ̀ and what are you talking about? You are talking about that Muhammad have sex with 9 years old lady. And I'm telling you that norms and belief of those time you cannot use to compare the current this life we are. So ẹ jí sọ yẹn lẹ́ẹ̀kan Mr. Big Star. I would like to answer you briefly. Okay. One thing I've always enjoyed from you Muslim is a great level
the highest level of ignorance, and I'm very happy to say that. Yes, that's one of the things I'm always happy about you guys, because you all don't take note of what you're doing, and it's a win for me when I have an encounter with you. It makes me feel good. It makes me feel better, like I know something, like I know a lot. Ó máa jẹ́ kí inú mi dùn, because the level of your ignorance is very high. Like, I'm not even joking right now. One thing I want to tell you is, bí wọ́n ṣe ń lò gbésí ayé wọn, àwọn tó ń lò gbésí ayé wọn yẹn, ta ló sọ yí pé ẹni tó dá ayé àtọ̀run ló ní kó ń fẹ́ ọmọ ọdún mẹ́fà kó ń bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án? In your book, a Sahih Hadith, ó ń sọ fún wa wípé Allah ń fi ọmọ ọdún mẹ́fà ó fi ń hàn Muhammadu when he was 54 years old, the creator of the universe. There is a Quran verse, the Allah was either one. 54 years old. Muhammad was 54 years old. What are you saying? Yes, he was 54 years old when he was shown Sorry, can you bring that? Can you bring the age? That 54 years old when Allah was giving him the message. Can you just show us? 50. I want to see the 54 humanity, age. ẹ bá mi gbé àdìtì yẹn jáde ẹjọ. Ẹ kọ́kọ́ bá mi gbé bí tá Allah ti ń. Excuse me, please. You are asking for evidence. I want to start from the. I want to start. It's not only about you. It's not only about you. It's not only about you. I want a lot of people to see what's going on, because I don't know. You think in this modern age, I've been showing people like mo ti fi oríṣiríṣi nǹkan hàn níbí báyìí ni. Is either kí wọ́n sọ pé kí Muslim máa sọ pé kò sahih, kíní àwọn tí wọ́n kọjá ilẹ̀ Yorùbá wọ́n sọ pé hadith náà ń gbé jáde láti Saudi Arabia certified website. You can go and check it. At the Saudi Arabia certified website, wọ́n fi sunnah.com, wọ́n fi síta quran.com, ó wà ń bẹ̀, and I think one or two other ones, certified ones. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé Sahih al-Bukhari 7012, ẹ bá mi gbé jáde. Ẹ jọ̀ọ́. Because I don't know. Sorry, before you bring this thing out, let me lay down two things for you to be clear. Even tí wọ́n bá gbé hadith, àwa lè máa kéwú bẹ́ẹ̀ ṣe rò pé a lè kéwú, but we are also a scholars like you are. We know when we are deceived, and we know when it is right. Even in a Muslim gathering, tí a bá wà ní Muslim gathering báyìí, ìwé tó jẹ́ ìwé tó máa ń kà, àwọn àfáà máa sọ fún wa pé irú hadith yìí o, it is what? It is doif. It is not real. Talk less of this online whole thing whereby I can draft my own imagination and put it there for you to believe it. Do you understand? Do you have another device there with you? Yes, I have another device. Now go to Sahih al-Bukhari, put it on Google. Sahih al-Bukhari 7012. Put it on Google. Ṣebí ẹgbọ́n nǹkan tí mo sọ ń sìn. What do you say? You cannot use online to deceive me. You understand? I cannot use online to deceive you. Yes, because now it is download. The only thing you can use to download. Download Hadith collections on Play Store or App Store. Emarimbe Sahih al-Bukhari Hadith collection. Àwọn Saudi náà ló ṣe ìyẹn náà. Download it now and let us read. Ẹ̀rọ kẹ̀má bínú torí ọ̀dọ́ ẹ̀jẹ̀ kì í sọ̀rọ̀. Ẹjọ́ Mr. Adisa ẹjọ́, I will attend to you. Ẹ má bínú. Sahih Bukhari tẹ̀ntẹ̀nu. Mo ṣe dúró ní màá ka báyà bíi 10 hadith nínú Sahih Bukhari tó jásí pé ó dọ̀ yìí. Màá kà lórí fún yín sí báyìí. Ó dọ̀ yìí tó. Ó yẹ máa pè. Ó yẹ máa pè tó dọ̀ yìí. Ó yẹ máa pè. Gbogbo hadith tẹ̀ bá rí ó yẹ máa pè ó yẹ máa pè Mr. kí lorúkọ ẹ Mr. Adisa ó yẹ máa pè fún mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Omiritu ani nkọ́tìlá náà sà.
mi ò mo rí béèrè 2 alif. ẹ pé àdìtì nọ́mbà yẹn fún mi ọ̀nà kí tó n bá check rọ̀ ẹ. mí ọ̀nà tó bá rọ̀ mí lọ́rùn nìyẹn. wọ́n máa gbé jáde fún gbogbo wa a máa rí bóyá ó dọ̀ ìvà bó sàhí nísinsìnyí wọ́n máa gbé jáde fún gbogbo wa ibi tí ò bá ti sílẹ̀ láti máa ń jiyàn ẹ̀kẹ́ ẹ ṣe rí ẹ ní sùúrù táìm tẹ́ máa sá pamọ́ sínú ìwé ó ti kọjá ilẹ̀ ti mọ́ àkàrà ti tú sépo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ wò ó ti lọ ẹ ní sùúrù gbogbo nǹkan tẹ́ fẹ́ máa sọ ń bì báyìí kò ń ṣe àwa lákọ hadith Mr Big Style ò tiẹ̀ mọ̀ pé éèjì tí wọ́n ní kán máa márì ọmọ kò sí éèjì ọmọ tí wọ́n lè fẹ́ nínú Quran ó wà nínú Quran wọ́n kọ síbẹ̀ ọmọ tí ò tí máa ṣe nǹkan oṣù rárá wọ́n lè fẹ́. mo sọ fún yín tábà gbé jáde ńkọ́ Mr Adisa tábà gbé jáde ńkọ́. ẹ bá gbé jáde ló kọ́ ọmọ tá a lè fẹ́ màá change sí ìdẹ́ni kan máa ṣe yẹ. tábà gbé jáde ńkọ́. ẹ bá gbé jáde sí inú Quran mo ń sọ inú Quran ẹ má sì ní Quran màá change sí ìdẹ́ni kan máa ṣe yẹ. náà mo ti sọ tí mò ń sọ látẹ̀tẹ̀ náà. tó bá bá yín gbé jáde ń sìn nǹkan. kẹ́tì ẹ̀ tó gbé nǹkan jáde ẹgbọ́n tí mo sọ kẹ́tì gbé nǹkan jáde in 7th century ara oh my God. Big Star ẹjí kan gbé jáde ẹ bá gbé jáde màá change sí ìgbẹ́ káwọn yóò sọ ni. ebi ní nǹkan tí mi fẹ́ sọ ju gbogbo nǹkan tí wọ́n ń try láti máa fi convince àwọn sọ̀rọ̀ ń padà yìí wọ́n á ní máa ń pa ẹ̀. Sọ́yìn Bukhari ẹ fi ń compare Al-Quran Sọ́yìn Bukhari ẹni tó kọ́ mojú kó yẹ yín pé kò bá nábì kò bá wọn tó bá nábì kò bá wọn láyé láftà tó wọn táwọn yẹn ti lọ tábì lọ́sẹ̀sẹ̀ dé lọ́lọ́ ń kó gbogbo ẹjọ́ ẹ̀rọ pọ̀ ń bẹ̀ ìtẹ́kàn fi mẹ́rọ̀ bẹ̀ ni wípé ẹ lọ èyí tó bá ti sọ tó bá ti contradict Al-Quran. tèmi ò agree nípa nǹkan tó ń sọ yìí òun ni pé those times tí ó jẹ́ pé it is around 7th century norms àti belief wọn báyẹn ó allow wọn láti fẹ́ as young as they can marry someone as a lady kò kí n ṣe this time era ẹ ń gbé olden days ẹ ń gbé wá sí ibà ṣé nígbà tí nígbà kan tí a bá fẹ́ lọ sí school tó máa fi sọ fún wa pé tọwọ́ wa ò bá tí ì tó etí wa a lè lọ sí school. Mr Adisa ẹ ní sùúrù Big Sky ẹ má throw emotion wọ́n ti bá yín gbé jáde. ọ̀rọ̀ kí ni ẹni kí lè léyìn túmọ̀ ó ń túmọ̀ wípé ọ̀lùmùtàlàfọ́t yàtàrà bá sì nàbí àǹfùsì iná tàlásàtà kúrú ẹ̀ wà láyé hìlò làhùnà àyẹ̀tùmọ̀nà máa khalaqallahu fi arhamihinna. òun kọ́ lélẹ̀ ọmọ yìí tí ẹ sọ akùnrayè níbi tó ti sọ wípé ọmọ tí ò tí ẹni sùúrù ó rà gbé Quran 64 ìtẹ́ ń gbé wáyọ̀ jọra wọn. ìtẹ́ ń gbé wáyọ̀ jọra wọn. kan tó gbé yìí. Mr Adisa nǹkan tẹ́lẹ̀yìn máa mú wá fúnra nírọ̀lẹ́ ìkọlẹ̀ mú wá náà. wọ́n á jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n á jẹ́ kí n máa sọ̀rọ̀. fún yín láyé lẹ́yìn máa fún wa dáadáa tí márùn-ún tí Muhammadu gbélé ayé ṣe. ẹ jẹ́ ká mo ti promise wọn ẹ̀mú pọ̀ wá mo ti promise wọn lórí ọ̀rọ̀ yìí náà pé Kùránì tó fẹ́ gbé wáyé ó wà ní Kùránì pé gbogbo ẹni ọmọ lèèyàn lè fẹ́ ìtàn sọ nìyẹn o mo wá ní kò sí náà lò. ẹni ọmọ wọn lè fẹ́ ọmọ kókó iná ni pé ọmọ àgbé wa máa rí náà Kùránì wa wà ní ìrìn kan. lẹ́nu tí yín lẹ́yìn tí ń sọ ẹ̀ nù. ó yá wọ́n ti kí ni gbé nǹkan wá gidi ló wà nínú Kùránì sẹ́yìn náà ti látàwọn tẹ̀ ti ka Kùránì ti ka nǹkan gidi ń bẹ. wọ́n ti gbé wá Mr Adisa òǹlẹ̀lẹ̀. wàláhì yẹ ìsínà ìnàlùmáhìdì mí nìsáyìkún àwọn tó bá ti ń ṣe nǹkan oṣù nínú àwọn obìnrin ìnírítàbùtùn fa ìdàtù ọ̀nà sàlásàtà àṣìwúrì wàlá ìlàmù yẹ̀hídínà fàwùlá àtìlẹ̀ àhàmàlù àjálùhùnà àyàdọ́ àná àmàlàhùnà wàmá yẹ̀tẹ́kìlá yẹ̀jì aláhù mílíọ̀mùrì yìí ń sọ̀rọ̀. ẹ̀ka lẹ́ẹ̀kọ́ tó yẹ ẹ̀ka kẹ́ẹ̀tù ni. ọjọ́ ra wọn ní tẹ̀sán fún mi.
Okay, sorry. ẹ tú àyà Quran tẹ̀ ń kà yẹn Mr. Adisa, ẹ má ti jump into conclusion. ó sọ̀rọ̀ nípa obìnrin tó ń ṣe nǹkan oṣù wàláhì yẹ ìzìnà mínàlìmáhìdì mínìsáìkún ìnìrìtàbùtù. Àwọn tó bá ń ṣe nǹkan oṣù nínú àwọn obìnrin tán bá ti mọ́ kúrò níbi nǹkan oṣù wọn, nígbà tán bá ti mọ́ kúrò níbi nǹkan oṣù wọn, ìnìrìtàbùtù fàídàtù ọ̀nà fàlàsà àṣìhúnrè, oṣù mẹ́ta ìdà téèyàn bá fẹ́ fi obìnrin lẹ̀ náà ń pè bẹ́ẹ̀ nínú Islam. Téèyàn bá fẹ́ fi obìnrin lẹ̀ wàá lọ lára. after oṣù mẹ́ta tí o bá ṣe nǹkan oṣù ẹ lè filẹ̀ kó máa lọ afa ẹ fast. Why then ṣe báyìí? So ẹ fi lẹ̀ ẹ lọ lára nínú ilé after 3 months ẹ máa wá yọ̀ǹda rẹ̀. Wàláyé lámìyẹ̀ hídínà àbẹ́yìí tí ò bá wá ṣe tí ò ṣe nǹkan oṣù fàwùlá tilẹ̀ àhàmàlù àjálùhùnà ẹ fún wọn láyè àyàdáhàná àmàlàhùnà èyí tó bá ti gbóyún sínú nìyẹn o, tó bá dẹ̀ fẹ́ kọ́ òun náà lẹ̀ wàá fún láyè oyún tó wà nínú ẹ̀ á fi dìlífà rẹ̀. Tọ̀nà ọ̀rọ̀ méjì náà sọ ń bẹ̀ yẹ ẹni tí ò lóyún tó ń ṣe nǹkan oṣù. Mẹ́ta ni wọ́n sọ ẹ̀ka dáadáa. ọ̀rọ̀ mẹ́ta ni ẹ má parọ́ tanra yín. Ẹ̀ka dáadáa. ọ̀rọ̀ mẹ́ta ni ẹ tún kà. Ọ̀dà mo á wọ ẹlẹ́kẹta mi tí rẹ̀ ẹlẹ́kẹta ni ẹlẹ́kejì tó bá gbé oyún sínú. Àkọ́kọ́ ẹni sùúrù, àkọ́kọ́ ẹni tí ó ń ṣe nǹkan oṣù àsìkò ìdúró wọn oṣù mẹ́ta àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò tí ì ṣe nǹkan oṣù rárá àsìkò ìdúró wọn oṣù mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹta ẹni tó gbé oyún sínú àsìkò ìdúró wọn ìgbà tí wọ́n bá bímọ. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn lẹ́tìlámù yẹ hídínà àtàwọn tí ó ṣe nǹkan oṣù, àwọn tó bá wá gbóyún sínú á fi wọ́n lẹ̀ tó ń fi dìlífà ọmọ. So ọ̀rọ̀ mẹ́ta tó wà ń bẹ̀ ni yes. Ta ni àwọn tí ò ṣe nǹkan oṣù yẹn? tí ò tí ì ṣe nǹkan oṣù? Àwọn tí ò tí ì ṣe nǹkan oṣù. Tí ẹ wá mí pé àwọn tí ò tí ì ṣe nǹkan oṣù. Ẹ mọ̀ pé Kùránì ní sábàbù nùzúl ó ní tafsir. Kẹ́ẹ̀tù bó bá ṣe wà ń bẹ̀ ni o. Ẹ mọ̀ nǹkan Mr. Adisa. Àwọn wo ni àwọn tí ò tí ì ṣe nǹkan oṣù ká tó lọ sórí tafsir àyà yìí? Àwọn náà sọ̀rọ̀ nípa tafsir mi tí sọ̀rọ̀ nípa tafsir rẹ̀ ẹ jẹ́ àtún tó wà mẹ́ gangan. Àwọn wo ni àwọn tí ò tí ì ṣe nǹkan oṣù? Àwọn tí ò tí ì ṣe nǹkan oṣù, àwọn obìnrin náà ló ti ṣe nǹkan oṣù náà. Torí kí ni wọ́n ṣe sọ? Ṣàpèjúwe ń bẹ. Kò sọ̀rọ̀ nípa mẹ́tẹ̀ẹ̀ta yìí. Kọ́ ni àbádélé bọ́ àbáwọn ọmọ pẹ́sẹ́. Sẹ́rí ọ̀rọ̀ mẹ́rin tó kò ṣe nǹkan oṣù mọ́ ní tí mo tú nìyẹn ní ìtú àgbà. Ìyẹn lè wà 140. Kò ṣe nǹkan oṣù mọ́ ní nǹkan tí àwọn tí wọ́n sọ pé those who have not menstruated as well. Ṣé mọ̀ pé ẹni sùúrù those who are not ó yàtọ̀ sí those who have. Half yẹn wọ́n ṣe rí. Àwọn tí wọ́n ti ṣe rí ní half. Sẹ́mi pé Kùránì Arábíkì ni àbí? Ṣé gbà bí àbí? Okay, translation yẹn wrong àbí? Ẹ jẹ́ n sọ kíní kankan. Ẹni sùúrù translation yẹn wrong àbí? O ò lè fi òyìnbó o ò lè fi gbọ́ àwọn kíní kan yẹn náà lùkúrà. Lámú tó wà ń bẹ̀ yẹn àwa pọ̀. Pé ìdìdì àtàwọn àbí ṣé bí lámú ọ̀hún lélẹ̀ àbí lámú kọ́ lélẹ̀? Ṣé lámú kọ́ ni? Have not ló wà ní have not. Ìṣó nìyẹn ni. Ṣé lámú yẹn ni àwọn tí wọ́n ti ṣe kọ́ nìyẹn? Kìṣó ni. Ṣé òun kọ́ ni have not? Ẹ mọ̀ bí tẹ́ wà. Àní rọ́ṣẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ sọ mi rò pé mọ̀ bí tẹ́ wà. Ẹ mọ̀ bí tẹ́ wà. Ọ̀rọ̀ mímọ́ là ń sọ kì í sọ̀rọ̀ ẹjẹ́ nìkan sọ̀rọ̀ ọ̀rọ̀ mímọ́ là ń sọ. Ọ̀rọ̀ mímọ́ wo? No, kò sí pé ẹnìkan ló ń sọ̀rọ̀ tẹ́ bá ti máa parọ́ àwọn àkọ́wà ń bí báyìí lè máa fi brain wa ṣeré tó bá jẹ́ nǹkan tá a mọ̀ ni. You don't just tell us anything anyhow ká dẹ̀ gbà lọ́wọ́ yín. A ní nǹkan tó jù yín lọ lọ́wọ́ ẹni sùúrù sá. A ní nǹkan tó jù yín lọ́wọ́ tó jẹ́ wípé ó máa sáré ronú láàrin milliseconds
tá a máa fi hàn yín wípé bó ṣe rí leléyìí ṣùgbọ́n ẹ̀yin mi ò mọ nǹkan tẹ́ ẹ kà mí mọ́rú ìwé tẹ́ ẹ fẹ́ kà tẹ́ ẹ fẹ́ dáa tó tẹ́ bá dẹ̀ ti mọ̀ wípé irọ́ lẹ fẹ́ máa continue láti máa papò ní sẹ́ni tó fẹ́ bá yín sọ̀rọ̀ wọn torí ẹ̀ kan parọ́ látún fi hàn yẹn tún sọ pé kinní kí ló dé. bàbá mi humanity ẹ jẹ́ ká stop charade irọ́ wọn jàre ẹ bá wa gbé tẹ̀síráyà ẹ jáde ẹ má jẹ́ kó máa parọ́ fún wa ẹ gbé tẹ̀síráyà ẹ jáde ẹ má jẹ́ kó máa parọ́ akọrayé ṣẹ́rí nínú Islam ẹ jọ̀ọ́ má bínú Abadisa ṣẹ́rí nínú Islam there is something we call nínú Islam wọ́n fàyè gba nǹkan kan ọ̀rọ̀ tẹ̀sán it is what you are saying is right but nǹkan kan wà ní Islam tó jẹ́ pé mo lè ní ọmọ obìnrin báyìí ní I'm talking about this. Ẹni sùúrù ẹ sọ nǹkan kan sí Mr. Big Star, you said something just now. You said what we are saying is right. No, it is not right and it is right, and I want to prove you. It is right. No, you cannot be like that. Why? I will give you the reasons. I will give you the reason why I said it is right. The reason why I said it is right is what you are reading. No, but you don't know the norms. According to the Quran that you don't we've know just the norms read. of it. You don't know the norms according of to it. the Quran that we've just according to ẹni sùúrù ẹ jẹ́ ká ka tẹ̀sí rẹ̀ Mr. Adisa ó yẹ bá wa ka tẹ̀sí rẹ̀ ayé ayé ẹjọ́. Èmi fẹ́ prove yín wrong. èmi tí mo ń ka Quran gan fún yín tẹ́ ẹ jẹ́ ń sọ̀rọ̀ lẹ́ni tó mọ̀ ká tẹ̀síìrì ní jẹ́ yóò délẹ̀ ẹ jẹ́ kí n má ṣe wá dé. Tá bá ń sọ̀rọ̀ nípa Al-Qur'an wọn reveal ní this lifestyle wa ẹ̀kọ́ náà ti reveal. Ẹjọ́ ṣé mo lè rí olúwa fún just 2 times. Mr. Big Star ẹ jẹ́ ká get back sí yín ẹ ní sùúrù ẹ hold on ẹjọ́ ẹ mute ẹjọ́ ẹ jẹ́ kí n bá Mr. Adisa sọ̀rọ̀ nílẹ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn mo understand yín but màá attend sí yín sí ó yá Mr. Adisa okay ṣé Mr. Adisa ṣe ẹ allow kí n bá wọn sọ̀rọ̀ ni. ẹ bá jẹ́ kí n tú àyà ẹ dílẹ̀ náà tó bá wá ẹ wá jẹ́ ti wá. ẹ ti tú délẹ̀ mélòó lẹ fẹ́ tú ẹ ti tú délẹ̀ náà ṣé bá ti jọ tú ó láwọn pọ́ìntì tó fẹ́ yọ jáde máa dẹ̀ máa pè ní pọ́ìntì kankan ní pọ́ìntì kankan ẹ kàn fẹ́ máa waste time. explanation of things ẹ máa sọ̀rọ̀ nípa norms wọn. Jàlálẹ̀ lélẹ̀ Abbas ló wà lókè yẹn ó yá èwo lẹ fẹ́ nu méjì bóyá Ibnu Kẹtìrì lẹ́dẹ̀ fẹ́ kà á máa bá yín gbé jáde náà. Yín mò ń bá wí Mr. Adisa. sẹ́mi lè ń bá wí àbí. Bẹ́ẹ̀ yín mò ń bá wí ẹ bá wa kà. tí bá kélé náà ní jíǹde tí bá tún bẹ̀rẹ̀ ilé náà ní jíǹde lẹ̀. ẹ kà eléyìí explain ẹ̀ fọ́dà ẹ kà ẹ má wọ̀rí ṣebí tẹ̀síìrì ní gbogbo nǹkan tẹ̀ ń da sọ́bùn sí máa tú lórí ṣé báwa la gbé wá fún yín. tẹ̀síìrì tó wà fún ni pé téèyàn bá gbọ́ Kùránì yìí lọ́sẹ̀ kan tẹ̀síìrì tó ti àjọgbọ́ Kùránì yẹn yé in between lájọ wà ó yẹ ká. èmi àti ń kọ́ èmi gbọ́ yìí. àjọ ágìwò náà ẹ̀yin sọ pé èjì kan pé bóyá wọ́n ti kọjá èjì yẹn ni wọ́n ṣe menstruation àwa wá sọ pé rárá àwọn tí ọjọ́ orí wọn kéré ni torí pé ọjọ́ orí wọn kéré ẹ ní sùúrù have not ó yàtọ̀ sí are not menstruating are not yàtọ̀ sí have not kò tí ì ṣe rárá have not menstruated at all. Ibi tí wọ́n fẹ́ gbé yín lọ yẹn ṣe ń gbọ́ ọ̀rọ̀ kéwú kọ́. we are not here to lie. ẹjọ́ ẹ jẹ́ kí n handle bẹ̀rẹ̀ jọ. nǹkan tí mo fẹ́ sọ fún yín akọ̀rọ̀ ayé ẹ jẹ́ kí Mr. Adisa tí wọ́n sọ pé àwọn máa fi Islam sílẹ̀ lálẹ́ yìí no ẹ ní sùúrù Big Star Mr. Adisa sọ pé àwọn máa fi Islam sílẹ̀ lálẹ́ tá a bá fi bẹ̀rẹ̀ àwọn. àkùsámù tó bẹ̀rẹ̀ ìbílẹ̀ sáábà tí n bá rí ẹ̀rí ni mo ń gbẹ̀rí ṣẹ́gbọ́n tí mo sọ. ó yẹ ẹ̀ka nǹkan tó wà bíbá ẹ̀ka tẹ̀síìrì yìí. ó ní ẹ̀mí mi búra ẹ gbé tẹ̀síìrì kúrò ẹ jẹ́ ń lọ ibi tí mò ń lọ náà. tí n bá wá sọ ẹ̀ bá mú àwọn ibi tí mò ń lọ tí mò ń ka ẹ̀ tí mo bá mú àwọn ẹ̀rí ẹ̀ wá fún yín gẹ́gẹ́ báwọn tó léde sí gbé kalẹ̀ tí ò bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà gógùn rẹ̀ náà. ẹ fẹ́ máa lọ irọ́ lọ́rùn. irọ́ ni lámú ọ̀rọ̀ mímọ́ mo bá yín sọ. humanity bàbá mi ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi gbé wọn síbi àyà yẹn padà ká tó wá ka tẹ̀sí wọ́n rí tẹ̀sí wọn láyà làwọn fẹ́ kà what a day to be alive. ìṣẹ̀rí nǹkan tó wà nínú nǹkan tẹ̀ ń kà yìí
the understanding and the meaning that is there Ẹni is sùúrù that Big Star wọ́n ti bá yín gbé sí Big Star ẹ jọ̀ọ́ ẹ má interject wa ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ má attend sí yín ẹ má worry. Ó yẹ ẹ kà á Mr. Adisa wọ́n ti gbé sí padà. ẹ jẹ́ kí n délé pẹ̀lú àwọn púrúfù mi. Wàláhì yẹ ìsìnà mínà mahidi mínà sáàyè kan ìnìrìtàbùtùn fa ìdàtù una sàlásà àṣìwọ̀nrè ọ̀kan nìyẹn. Àwọn tó bá ń ṣe nǹkan oṣù ẹ fẹ́ ṣe ìdà pẹ̀lú wọn ẹ fẹ́ ṣe tọ́lák ẹ fẹ́ fi wọ́n lẹ̀ ẹ lo oṣù mẹ́ta láfta oṣù mẹ́ta ẹ fi wọ́n lẹ̀. Wọ́n ní wàláhì ó tún wá dákọ̀ àwọn míì lam yẹ hídínà gbogbo ọlọ́dọ̀ àwọn lárúbáwá tán bá ti gbé ọ̀rọ̀ wá tó ti jẹ́ fíìlì dọ́rí tán bá ti fi lám síwájú ẹ̀ wọ́n dá kinní ẹ̀ padà wọ́ọ̀dù tó wà wájú ẹ̀ wọ́n dá padà sí past ni ẹ lọ béèrè tán bá ti gbé lám síwájú ọ̀rọ̀ tó já sí pé fẹ́ẹ̀bù yẹn jẹ́ mùdọ́rí present continue wọ́n bá wá jẹ́ tí lám bá ti wọlé tọ̀ wọ́n dá ọ̀rọ̀ yẹn padà sí past ni ẹ̀ tún ní to past ni ẹ̀ ní to present continue mọ́ lámúyẹ̀ ìdínà àwọn tán bá ti ṣe nǹkan oṣù mọ́ fáwùlá tilẹ̀ àmàlẹ̀ àwọn tán gbé nǹkan sínú tán gbóyún àjálù hùnà àyàdá àná àmàlà hùnà ìtàn gbé sínú ni ẹ lọ́ wọn lára kán fi gbé nǹkan náà kalẹ̀ bí tọ́rọ̀ ẹ dé nìyẹn ọwọ́ níwà máa yẹ tẹ́kì lọ ha yẹ̀jẹ̀ àlà omi ní àmúlẹ̀ èyí sọ̀rọ̀ tẹni tó bá bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ máa rọrùn ìtọ́wà ní Kùránì nìyẹn. Àwọn tí wọ́n sọ pé wọ́n ti ṣe nǹkan oṣù àwọn wo ni wọ́n ń bá wí bẹ́ẹ̀. tẹ́bà wá tú èyí tẹ́yìn wí yẹ tẹ́bà wá àfà simple question mo bí yín tí ń bá wá tú kọ́ ni mò ń bá yín sọ àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n ti ṣe nǹkan oṣù kí ni wọ́n ń sọ bẹ́ẹ̀ àwọn wo ni wọ́n ń bá wí. èmi ò tú yẹn ń sìn o. àwọn tí wọ́n bá wí ṣé mi lè dáhùn àwọn tí wọ́n bá wí. kí lẹ sọ ẹ rí àwọn tí wọ́n ti ẹ rí àwọn tí wọ́n ti ṣe nǹkan oṣù bẹ́ẹ̀. àwọn tí wọ́n tèmi tú kọ́ ẹ̀ sà. kí ni nǹkan tẹ́ tú. mo tú alákọ̀ọ́kọ́ mo wá tú ẹlẹ́ẹ̀kejì pé àwọn tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ ní tí mo tú nìyẹn. àwọn tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ tún lẹ́lẹ́ẹ̀kejì báyìí. ní tí mo wí látàárọ̀ náà nìyẹn. àwọn tí wọ́n ṣe nǹkan. ìyẹn lè wọ 50 kọjá sí pé ní sí nǹkan oṣù tẹ́lẹ̀ kò dẹ̀ ṣe é mọ́ ọmọ menopause so kò sẹ́ni ó ń ṣẹlẹ̀ but age 40 gbà mí 45 50 obìnrin fi wọ́n gbà mí àwọn ìyẹn náà ó possible kan wà lé tẹ bá fẹ́ fi wọ́n lẹ̀ náà ẹ lo sísítẹ́ẹ̀mù tẹ lò lálàkọ́kọ́ ẹ̀ lè lò pẹ̀lú wọn so ẹlẹ́ẹ̀kẹta ẹ náà lo sísítẹ́ẹ̀mù yẹn ẹ fi ilẹ̀ lọ lára títí tí ó fi bí ọmọ ni ẹ tó lè filẹ̀ òfin mẹ́ta tálùkùránì gbé wá nìyẹn tẹ́yàn bá wá lọ. ẹ ní sùúrù àwọn tí wọ́n ti ṣe nǹkan oṣù àwọn wo ni wọ́n bá wí bẹ́ẹ̀. sẹ́mi mo wí yẹ. so kò sí àwọn tí wọ́n ti ṣe nǹkan oṣù nínú àyà yẹn àbí. kò sí àwọn ẹ jẹ́ ká sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ jẹ́ ká fún yín pọ́ìntì ẹ̀. ẹni sùúrù kò sí wọ́n bẹ́ẹ̀ àbí ẹni sùúrù Mr. Big Star ẹ jọ̀ọ́ kò sí wọ́n bẹ́ẹ̀ àbí. Humanity Desk ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹ kọ́pì àyà yẹn bó ṣe wà yẹn ṣe mọ̀ pé wọ́n tú síbẹ̀ ẹ kọ́pì ẹ̀kẹ́ wá lọ paste ẹ̀kẹ́ ní kan translate ẹ̀ bó ṣe wà bẹ́ẹ̀ yẹn ẹ kọ́pì Arabic ẹ̀kẹ́ wá translate ẹ̀. pẹ̀lú èdè wo ní mo ti tún sí náà. ẹ má wọrí ṣé nǹkan tán kọ síbẹ̀ lẹ́tú yẹn. tán bá gbé dọ́rùn. ẹ ní sùúrù. tán gbé kó láyé bó ṣe máa tú sí yẹn. ẹ ní sùúrù ẹ má wọrí ẹ ní sùúrù ẹ jẹ́ kán wọ́n máa pe wọ́n máa kọ́pì ẹ̀ sìn tó wáyé pé bọ́n ṣe tù nìyẹn ló. àwọn tí wọ́n ti ṣe menstruation tí Al-Qur'an sọ níbẹ̀ yẹn. àwọn kíní kan wà ní Qur'an tó já sí pé eléyìí tẹ̀ ń ṣe ẹ̀ lè gbọ́ ibẹ̀ ẹ jẹ́ sọ díẹ̀ fún yín o àwọn kíní kan wà ní Qur'an. ẹ má parọ́ mi ó ti tó ẹ má parọ́ mi. ṣé èmi ń parọ́ tẹ́lẹ̀ ni. bàbá àdìsá ẹ jọ àfà ẹni sùúrù nǹkan tí Al-Qur'an humanity ṣe wà mẹ ẹni sùúrù ẹ jẹ́ kí humanity dé padà. humanity. gbogbo irọ́ tẹ̀ ń pa nísìnyí báyìí ó máa àṣírí ẹ̀ máa ṣe. ṣé mo lè sáré coming fún yàbí 3 minutes.
ó yá wọ́n ti translate ẹ̀ directly ó yẹ bá wa kà ẹ ka English yẹn ó yẹ ká. ṣé mi lè ń bá àdìsá lè ń bá rà bí. Mr. Adisa ẹ kà. Okay, and those of your woman who have mi ò rí bíbá yìí o lọ́wọ́ lórí èyí who have paid the age of menstruation. Who are passed. The age of menstruation. If you have any doubt, their waiting period is 3 months. And also for those who have not menstruated, as for those who are pregnant, their waiting period is until they deliver their body. And whoever fears Allah, He will make His matter easy for him. So kí ni wọ́n sọ ń bẹ̀? Àwọn wo ni those who have not menstruated? Ẹ bá wa gbé tẹ̀sí rẹ̀ jáde. Ẹ gbé tẹ̀sí rẹ̀ jáde. Àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ kí ló tẹ̀ ń kọ òun mọ́ mi lẹ́nu. Ẹ jẹ́ kí n sọ àwọn tí wọ́n ń sọ níbẹ̀ yẹn. Èmi ní point láti fi defend ibẹ̀ yẹn láì sí Kùránì rárá. Ẹ ní sùúrù ẹ máa defend ẹ. Ó yá Mr. Adisa ẹ bá wa ka tẹ̀sí rẹ̀. Ṣé rí tí n bá ka tẹ̀sí rẹ̀ délẹ̀? Ẹni tó bá yín translate yẹn mò ń bọ̀ wá ẹ dúró. Ntí òye mo fẹ́ ṣàlàyé. Tẹ́ bá ṣe léyìí délẹ̀, èyí tẹ́ wá ń ṣe yẹ tán translate Quran yẹ ẹ wá bá mi ṣe ń bí àyà kan. Ntí mo wá fẹ́ fà jáde rẹ̀ máa wá rí. Ẹ ká kíní ẹ má disturb wa jàre tẹ́ bá mọ̀ pé ẹ lè kà eléyìí tẹ́ ṣe yẹn náà ti tó ẹ má worry. Eléyìí tẹ́ ṣe yẹn ti tó tẹ́ bá ti mọ̀ pé ẹ lè kà. You are not an honest person. Ṣé máa ka tẹ̀síìrì yẹn àbẹ́ ẹ̀ ní kà? Ṣé ibi títẹ̀ kan sọ náà lòun náà fẹ́ sọ? Ṣé ẹ ti ka tẹ̀síìrì ẹ̀kọ́ tẹ́lẹ̀ ni? Mo ti ka translation kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí. Ọ̀tọ̀ ni àyà Quran tẹ kà tẹ tú tẹ parọ́ tú ni la translate yẹn kì í ṣe tẹ̀síìrì. Okay, Abbas ayẹlẹ́yìí Tanwir al-Migdasi. Tẹ̀síìrì Ibnu Abbas ni so kò. Okay, tẹ̀síìrì Ibnu Abbas ni okay. And for choice of Al-Jalalain ló wà sálẹ̀ yẹn so. Of your women, the spire of menstruation because of old age. If you doubt about their waiting period, their period for waiting, their period of waiting, shall be 3 months upon which another man asks. Upon which another man asks. Messenger of Allah, what about the waiting period of those who do not have menstruation because they are too young, along with those who have it not because of young age? Their waiting period is 3 months. Another man asked. Kí ni wọ́n sọ ń bẹ̀ yẹn? Ẹ ní sùúrù. Kí ni wọ́n sọ ń bẹ̀ yẹn? Wọ́n ti ọ̀rọ̀ ẹ wọ́n lánàá ẹnìkan bí ànábì léèrè nípa píríọ̀dù àwọn tí àbí wọ́n bá fẹ́ kọ́ lẹ̀ wọ́n ṣe píríọ̀dù wọ́n ṣe nǹkan oṣù ànábì ní 3 months. Ẹlòmíì tó wá bí for those women who are wọ́n tún bí páwọn tí yóò ṣe nǹkan oṣù ń kọ́ wọ́n tún bí ànábì léèrè ń pa wọn. So ànábì sọ pé the same 3 months náà làwọn náà lò. Ṣe nǹkan oṣù nítorí kí ni?
wọn ẹ ṣáà rí wọn kọ age there nítorí is kíni there is na age indication there nítorí kí ni wọn ṣe menstruation. ṣe rí ebi tẹ́lẹ̀ sí ẹ mi wo ebe yẹn ló fi ẹ yẹ jọ kó sí ẹ ẹ̀rọ drop ẹni yìí ẹ mute àbí kán drop yẹn má wọrí enough is enough ó ti tó bẹ́ẹ̀ you are not honest. ṣé Big Sky mo lè sọ̀rọ̀ báyìí kí lórí lè nǹkan fẹ́ tẹ́ bá ń wa sọ? sọ. akọráyè ibi quran Yeah. tí a kà ibi quran tá a kà lẹ́ẹ̀kan mò ń bọ̀ ó rẹ̀ pé ó ní nǹkan kan tí mo screenshot ní ìtorí ẹ̀ mò ń bọ̀ níbi. ẹ jẹ́ káwa náà sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ẹ máa sọ̀rọ̀ sí ẹ̀yin náà ló kàn Mr. Adisa ti nǹkan tó wọ́n ti kúrò rí níbi pé wọ́n kàn fẹ́ máa lọ́rọ́ nǹkan tó lọ́rùn. kúrò níbi nǹkan tí ẹ ń sọ yẹn about this what you are talking about. wait Mr. Big Star sentence kékeré yẹn tí ó sọ wípé are not menstruated as well tẹ́ ẹ bá bi any large language model wípé kí ni ìtumọ̀ ẹ̀ ní inú verse Quran 65:4 yẹn ó ní the phrase and those who have not menstruated refers to women or girls who do not experience a monthly menstrual cycle, establishing that their waiting period, that is either after a divorce, is 3 months. Young girls, those who have not entered into a marriage contract, or àwọn adults tí wọ́n ní medical condition, méjì tán tú sí nìyẹn young girls, but you are here young girls rẹ ni àwọn ọmọ píníṣín ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ọjọ́ kan gan young náà lòun náà torí ẹ fẹ́ máa lọ́rọ́ lọ́rùn. wọ́n ti rí wọ́n kàn ń try láti manipulate procedures so Big Sky mo ń gbọ́ yín. explanation tó wà nínú ọ̀rọ̀ tó wọ́n fẹ́ sọ yìí lẹ́sìn ni pé you are right with that. You are right with this call of a thing that those who have not menstruated as well. Yep. Yes, the explanation to this is those who in those times and this current time sef ó happen òun ni àwọn ẹni tó jẹ́ pé a ní ọmọ kékeré bóyá it is 4 years old 5 years old tí a dẹ̀ ti ní ẹ̀mí tí family méjì kan ti ní ẹ̀mí àtọmọkùnrin tí yín o àtọmọkùnrin tèmi yìí o a máa fẹ́ fúnra wọn ṣé ń gbọ́ mi tí àwọn méjèèjì yẹn dẹ̀ ti ṣe kíni tí wọ́n ti rí tí àwọn family méjèèjì dẹ̀ ti ríra wọn pé ọmọ mi obìnrin o àti ọmọ yín ọkùnrin o wọ́n á fẹ́ ra wọn ṣe get nǹkan tí mo sọ yìí. This particular collaboration, please let me talk, please. No, let me finish my explanation. Let me finish my explanation. kò sí evidence fún nǹkan tẹ́lẹ̀ yìí sọ àlè máa waste time láti gbà. bóyá ẹ jẹ́ kán máa ẹ má wọlé evidence ni ẹ jẹ́ kí ni explain ọ̀rọ̀ fún yín ẹ jẹ́ kí n explain ọ̀rọ̀ fún yín. ó yẹ mú ọ̀rọ̀ lórí kẹsàn fún wa ẹ má wọlé. The two collaboration tí àwọn family méjèèjì ti agree ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá dáadáa. So the two collaboration tí àwọn méjèèjì fi agree yẹn marriage ti occur níbẹ̀ yẹn because what is the marriage when two families agree that èmi o ọmọ mi o àti ọmọ tiẹ̀ o a máa fẹ́ra wa. Now àti àárín bẹ̀ yẹn àwọn méjèèjì yẹn nítorí pé àìgbọ́n wọn ò ní tí máa gbé papọ̀ until tí gẹ́gẹ́ bí Islam ṣe fara mọ́ pé tó bá ṣe menstruation lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó wà allow láti ṣe nílé ọkọ ẹ̀. So if this thing tí issue bá wáyé láàrin àwọn méjèèjì yẹn láì tí wà nílùú ilé ara wọn yẹn tó bá kọra wọn òun ni aya Al-Qur'ani yẹn sọ láàrin yẹn. So explanation tó wà ń bẹ̀ nìyẹn. Any sùúrù explanation Mr. Explanatory. So what is the essence of the waiting period between two people that are not living because together? Of their young age? Because of their still young. Why are they waiting? Are they waiting? Kí ni waiting period ń ṣe ní àárín àwọn méjì tí wọ́n ti jọ máa gbé? Waiting period tó wà láàrin wọn ni pé kí àwọn méjèèjì kó ṣe kíni kí wọ́n dàgbà tó the minimum. Waiting period divorce àwọn méjì tí wọ́n ti jọ máa gbé waiting period wọn 3 months. Ẹ ti get it wrong o. No. Àbí? Ẹ ti get it wrong.
mo ní àwọn boy méjì get tí it wọn wrong. ẹni sùúrù àwọn méjì tí wọn tí ìjọ máa gbé waiting period wọn ní 3 months. Waiting period wọn ní 3 months tó bá jẹ́ pé láti kékeré náà ti ń fẹ́ra wọn fúnra wọn kọ́. Ok wọn tí ìjọ wa máa gbé ẹni sùúrù wọn tí ìjọ máa gbé wọn wá tó dúró fún 3 months. àwọn tí wọn ṣe mọ ẹni sùúrù ṣe mọ purpose 3 months yẹn gan ṣe mọ purpose ẹ. Kí ni purpose? Kí ni functions tí 3 months yẹn serve? Function tí 3 months yẹn serve ni. In case tó bá ti lóyún sódà wọn ní gbọ́mọ bà fọ́sùn. No. Irọ́ kò ṣe issue tó bá ti lóyún nìkan. Nǹkan tó serve nǹkan nìyẹn. In case tó bá ti lóyún ní. In case tó bá ti lóyún ní. Ẹ má wulẹ̀ jiyàn nǹkan tẹ́ mọ̀. Kébé mi mo sọ fún yín. Bóyá kọ́ndẹ̀ bá yín gbé evidence jáde. In case tó bá ti lóyún ní. So ẹ má wulẹ̀ jiyàn. In case tó wà ń bẹ̀ yẹn òun ni any issue tó arise láti má jẹ́ kó fẹ́ra wọn. Ẹ rí i pé kí ló dé tí wọ́n sọ pé kí ìyá ọlọ́mọ dúró